ta ni ọlọ́run tún ti dé o láti máa fọ̀rọ̀ ránṣẹ́ sáwọn àáfàá ṣé kìí ṣe pé ta ni ọlọ́run tún fẹ́ fa wàhálà míì jáde báyìí ọ̀rọ̀ ẹ̀sìn tó kó sí wàhálà lọ́jọ́sí náà ni ta ni ọlọ́run tún mẹ́nu bàyè tó ń sọ̀rọ̀ lórí ẹ̀ pàápàá bó ṣe ní ṣe pẹ̀lú àwọn mùsùlùmí kí ni ta ni ọlọ́run sọ nípa Islam àti bí wọ́n ṣe ń lo èdè lárúbáwá ńlẹ̀ Yorùbá kí ni gbajúmọ̀ ẹlẹ́sìn ìbílẹ̀ yìí sọ nípa bí ọlọ́run ṣe dá gbogbo ẹ̀sìn àti àwọn ẹ̀yà lóríṣiríṣi kí ni ta ni ọlọ́run sọ nípa àwọn mùsùlùmí àwọn tó ní àwọn fẹ́ pa ìbọ̀rìṣà rẹ́ ta ni ọlọ́run tún mẹ́nu bà àwẹ̀ Islam o àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn náà ó béèrè lọ́wọ́ àwọn àáfàá tó promise Ìyá Ọlọ́ṣun lóríṣiríṣi ẹ̀bùn gbé bó bá di mùsùlùmí wípé alpha kí ló dé tí wọn ti mú ìlérí wọn ṣẹ pẹ̀lú gbogbo wàhálà tójú ta ni ọlọ́run rí ṣó yẹ kó sì bọ́ síta láti wá máa yànnàná ẹ̀sìn Islam bó bá tiẹ̀ rí nǹkan kan nípa ẹ̀ ṣé kò yẹ kó rọra gbójú kúrò ńbẹ̀ nítorí Yorùbá bọ̀ wọ́n ní iná ìsìsì kì í jóni lẹ́ẹ̀mejì àbí ẹjá gbọ́ ká wo ohun tó sọ ẹjá gbọ́ ohun tó sọ nípa àwọn oríṣiríṣi nǹkan tó gbé Islam ró. Welcome to CrossblogX TV. Remember to like, share and follow us. Tẹ́ ẹ rántí wípé ta ni ọlọ́run ó ní ìdojúkọ ó kó sínú wàhálà pẹ̀lú àwọn àáfàá lóríṣiríṣi àti àwọn ẹlẹ́sìn Islam àti ní Ìlọrin pàápàá tí wọ́n fi charge ẹ̀ ń gbà yẹn fún 5-count charge fún alleged criminal conspiracy steering public disturbance of public peace criminal defamation of character ìbanilórúkọjẹ́ and intentional insult tó fi di pé oríṣiríṣi àwọn àáfàá ló ń gbé case ni wọ́n ń gbé ẹjọ́ wá pé àwọn ní láti pè é lẹ́jọ́ ọ̀rọ̀ yẹn lágbára díẹ̀ o kó tó di pé ọlọ́run bá solve gbogbo ẹ̀ tí wọ́n tún fi release ẹ̀ tán grant ẹ̀ ń bail lẹ́yìn 3 months kó tó di pé ó apologize tí ó ní òun ọ̀mọ̀ pé kéèyàn máa sun Quran pé ẹ̀ṣẹ̀ ni ṣe rántí gbogbo wàhálà tó kó sígbà yẹn ṣé kìí ṣe pé bó bá tún wá sọ ilé náà tó fẹ́ sọ yìí tẹ́ ẹ fẹ́ wò yìí ṣé kìí ṣe pé ó tún máa kó sínú wàhálà ẹja gbọ́ ohun tó sọ nípa àwọn nǹkan kan nínú ẹ̀sìn Islam ẹja gbọ́. ẹ̀yin àáfàá ẹ dákun ẹ bá wa ṣàánú Ìyá Ọlọ́ṣun Ìyá Ọlọ́ṣun kúrà ní o àwọn àáfàá ti ń jáde lórí ẹ̀ nísìnyí wọ́n ti sọ pé gbogbo nǹkan tẹ́ ẹ promise Ìyá Ọlọ́ṣun tẹ́ ẹ sọ di mùsùlùmí ẹ bá fún gbogbo nǹkan tẹ́ ẹ promise rẹ o ẹ wọ́n ti Ìyá Ọlọ́ṣun pò sọ ọ̀nà méjì o orúkọ onímọ̀ lùsì àdẹ títí ẹ̀ wájú rúmọ̀lẹ̀ kí wọ́n tún lùsì ájì bó ẹ̀yin tẹ́ ẹlẹ́fun láàjì wọ́n ní àtọ́jọ́ yìí pẹ́ pé ájì ló ti súnmọ́ yìí o tọ́lọ́run bá jẹ́ kẹ́ ẹ lọ ẹ bá fún Ìyá Ọlọ́ṣun ní ájì rẹ o àtẹ̀yìn tẹ́ promise rẹ̀ torí àwọn àfáà tí ń jáde nísìn wọ́n ti ń sọ gbogbo ẹ̀yin tẹ́ gbowó gbogbo ẹ̀yin tí tẹ́ gba 10 million tẹ́ sí provision 500,000 fún Ìyá Ọlọ́ṣun gbogbo yẹn kówó bóde àtẹ̀yìn tẹ́ sọ pé lóògùn Ọlọ́run pẹ̀lú ògùn Ọlọ́run bó bá ti dé látàájì báyìí ilé rẹ̀ ni yóò dé sí á sì bá kọ́ mọ́ṣáláṣí rẹ̀ ẹ̀sánú yìí ó yẹ mọ́jì padà náà méjì ẹ̀sán àyẹ̀ntọ́ ti fáwọn àgbà táwà dé tìrúmọ̀lẹ́ sí fáwa ọkọ̀ bọ̀ gíní nírúmọ̀lẹ́ gbébọ̀ mí ń dì ẹni àwọn babaláwo tó tó babaláwo ẹni tó ti fáwa kèé ṣe ká lọ ká bọ̀ ẹ sì wọ àwọn èèyàn dáadáa àwọn èèyàn gidi àwọn èèyàn bí ẹni àwọn èèyàn bí èèyàn tán nífẹ̀ẹ́ fa lára wa tán nífẹ̀ẹ́ rúmọ̀lẹ́ lára wa ifá tá a mọ̀ dákọ̀ ní mọ̀ dùn ẹlòmí tá a dákọ̀ fa tá a dákọ̀ rúmọ̀lẹ́ báyìí ètí mọ̀ dùn ẹlòmí nù pé ó sì mọ̀ dákọ̀ fa ṣé ẹ̀rí káwọn èèyàn nífẹ̀ẹ́ fa lára wọn nífẹ̀ẹ́ rúmọ̀lẹ́ lára wa ni àwọn tó fà lówó lọ́kàlọ́kà bọ̀ mo lọ́kàlọ́kà bọ̀ kéènì táyé pa àwọn ọmọ sọ ọmọ ṣẹ bẹ́ẹ̀ ni wọ́n ní ta Ọlọ́run àfọ̀n iye báyìí wọ́n sì ń sọ wọ́n sì ń fún wa lówó iyì ọmọlúwàbí nù
iyì nǹkan nu bẹ́ẹ̀ fẹ́ fún yín ní nǹkan ẹ fún ní tẹ́ ẹ fún lójú ẹsẹ̀ ẹ fún káwọn èèyàn rí pé mo fẹ́ ní nǹkan báyìí ọ̀túnla nítò kọ́lé mẹ́rin fún ọ ọ̀la nítò kọ́lé mẹ́rin fún ọ bí lumọ̀lẹ́ ṣe ní ti iye ọlọ́sùn kúrà ní tí ó rí nù kò ká wá akànnì àfi tí wọ́n wọlé ni kèsọ́dọ̀ ti ya ọlọ́sùn kúrà ní kèsùn làbá wa akànnì àfi tí ẹ wọlé ni ṣùgbọ́n òótọ́ òyìn àmọ́ sóhun nígbà tá a tẹnilẹ́ni pẹ̀lú gbogbo tó ẹ fẹ́ fipọ̀ lẹ́nu dúdùn ẹ sọ ojú ogun ayé àwọn àáfà ara yín náà ló wá ń pè yín padà ní ìsìnkú ya kí ni yí ẹ̀ ṣe àwọn àáfà tí ń ṣe program lórí ẹ̀ tó ti pọ̀ ẹ̀yin tẹ́ ẹlẹ́sìn fún ẹ̀ ṣe fún ẹ̀dá àmọ́jẹ̀ kí ìyá ọlọ́sùn ó dúró sófò ọ̀nà méjì ó ti sòfò orúmọlẹ̀ náà èyí ìwé iná bẹ́ẹ̀dì ó ti sòfò orúmọlẹ̀ náà ẹ mọ̀ tí wàá jó sófò ọ̀nà dọ̀tí yín bẹ́ẹ̀ kọ́ là ń lọ ètò tá a ṣe tí mo sọ̀rọ̀ nípa wípé ǹjẹ́ Ọlọ́run lè ṣe àṣìṣe àwọn èèyàn tún lọ ń gbọ́ ẹbí pẹ́lú mi ò ti àgbọ́ programu yẹn rí bẹ́ẹ̀ ni pé gbogbo báàsì yẹn rí Quran ta kà Suratul Ibrahim Quran chapter 14 verse 4 bẹ́ẹ̀ ni pẹ́lú mi ò gbọ́ rí ẹlòmíì ò pé a ṣe nu Quran mo ti kílé jáde nígbà tá a bẹ̀rẹ̀ ètò bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn torí pé ẹ ń bá tẹ̀lé wa láti bẹ̀rẹ̀ ètò mi ò kì í ṣètò pé a fẹ́ fi bú ẹ̀sìn kan a fẹ́ fi bẹ̀sìn kan jẹ́ ṣùgbọ́n nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ohun tá a ṣe nínú ètò yẹn gan ni pé a fẹ́ pé báwo ni wọ́n aláṣẹṣe tẹ́sìn kò ní mọ bẹ́ẹ̀ nìkan tẹ́sìn Islam ò ní mọ bú Christianity tí Christianity ò ní mọ bú Islam tí ìṣẹ̀ṣe náà ò ní mọ búra wọn torí pé a rí pé kí nìyẹn ó ti gbajúmọ̀ láàrin ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ìṣẹ̀ṣe ò sì ní ṣòro pẹ̀lú wọn àwọn wọn ní ṣòro pẹ̀lú ṣẹ̀ṣe tẹ́lẹ̀ bá ṣe gbá wọn ò bú ṣẹ̀ṣe òun la sọ́ngbà yẹn pé mo sọ pé táwọn sọ̀rọ̀ Islam gan nígbà kí náà ń pè ní Islam nígbà náà ń pè ní Islam wípé English meaning ní peace wípé gbogbo nǹkan téèyàn bá ti ṣe tó bá ti mú àlàáfíà dání ni wọ́n ń pè ní Islam àyíbá àwọn kan ti tàgbà wa. Tani Ọlọ́run rèé tún fọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn àfáà lórí àwọn nǹkan kan nínú ẹ̀sìn Islam. ẹlẹ́sìn tó fẹ́ jẹ́ onírun tọ́lọ́ bá fẹ́ jẹ́ lẹ́sìn religion wa lọ́wọ́ fọwọ́ mú ok yóò fọwọ́ mú Islam àbí yóò fọwọ́ mú Christianity àbí Ọlọ́run fọwọ́ mú ṣẹ̀ṣẹ̀ Ọlọ́run tó dá ìlú tó pọ̀ tó dá ìran tó pọ̀ tó dá èdè tó pọ̀ kò fẹ́ kò mú kankan pọ̀pọ̀ sí ju wọn kan lọ àwọn tí wọ́n fẹ́ tan àwa jẹ ni wọ́n mú gbé tí wọ́n lé wa lórí pé Ọlọ́run rán òjíṣẹ́ kan sáwọn táyé pé òjíṣẹ́ náà lọ́lọ́run wá sọ pé òun rán sí gbogbo ayé tó yá lọ́lọ́run ṣe náà ní kó mọ̀ bọ̀ ní last Ọlọ́run sì wá ṣeun tó ẹ̀ láti kábàá sí yẹn Suratul Ibrahim Quran chapter 14 verse 4 Quran chapter àwọn èèyàn tó ń pè mí Quran chapter 14 verse 4 òun ni a kà gbàgbà tútù ká nísìn verse Quran yẹn ló ṣàlàyé wípé torí àwọn òpònú àgbàlagbà kan náà ti lọ sí fídíò lórí ẹ̀ náà pín ẹ̀ ntàlá ọ̀sọ̀kọ́nù Ọlọ́run ti ọkọ̀ dáhùn ládùúgbò ìyá ipa wa Yorùbá ipa wo tiẹ̀ sínú ayé ara pé létà Ọlọ́run wa dáhùn wọ́n létà Ọlọ́run wa dáhùn Yorùbá wípé ntọ́jọ́ kọ́nù mi mọ̀ ṣe fẹ́ tú fàásì yìí bí a kì í kà kẹ́ mọ̀ kí n kà mi mọ̀ ṣe fẹ́ tú tẹ́ẹ̀tù wípé ntẹ́ẹ̀tù sí náà ni pé Ọlọ́run dá Arab ó fún ọ lóṣìṣẹ́ wọn ó dá wọn Israel ó fún ọ lóṣìṣẹ́ wọn ó dá àwọn Yorùbá ó dá yà kọ̀ọ̀kan ó dá gbogbo ẹ̀yà lọ́tọ̀ọ̀tọ̀ ó ti fún wọn lóṣìṣẹ́ wọn ó fún wọn lóṣìṣẹ́ wọn wọn ni Quran verse Suratul Ibrahim Quran chapter 14 verse 4 Suratul Ibrahim ni màá kà ní ìsìn torí ìkíni yẹn ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ ẹlòmíì ka Quran kò kárí Quran dé bẹ́ẹ̀ rí ní tiẹ̀ torí tí wọ́n mọ̀ sọ fún gbogbo wa náà ni wípé ohun tó mọ̀ sọ fún gbogbo wa náà ni wípé ohun tó mọ̀ sọ fún everybody ni pé sórí ẹ̀sìn gbogbo wa táyé dọ́run ìsìláàmù láṣẹ tá a ti wá ṣe ìsìláàmù gbogbo wa ìrún mọ tí wọ́n bá ti túṣẹ̀ rẹ tí wọ́n bá ti bá nù ń bẹ̀ èèyàn ò níbi kankan iná lèyìn ó lọ ìtàn sọ fáwọn láti bẹ̀rẹ̀ rẹ̀ náà ni nígbà tá a wá dàgbà láṣẹ rí pé àṣàwọn òun kan wà tí wọn ò gbọ́ jísọ́ọ̀sì rí tí wọn ò gbọ́ Muhammed rí kódà wọn ò tún gbọ́ wípé wọn ò gbọ́ bóyá òjíṣẹ́ kan wà tó jọ̀rùn mí làgán wọn ò gbọ́ rí wọ́n sì wà lábẹ́ ayé yìí torí tẹ́yìn bá mo kàn wò pé bá káwò pé ẹlòmíì ṣẹlẹ̀ yìí yóò tiẹ̀ lọ sùkúl rárá ni
téèyàn bá ti lọ school àdáwọ̀ yẹ kéèyàn náà rẹ̀ lè jókòó pé ṣé àwa nìkan Ọlọ́run dá sórí aláyé lọ́lọ́run ti wá fún problem ẹlòmíì lájọ tán ti bí gbé ló ń kàwé tó kò mọ̀ pé religion tó wà láyé ó lé mẹ́ta lẹ́yìn tá a sọ pé Christianity, Islam and tradition kò mọ̀ pé ó lé mẹ́ta èyí wọ́n sì ti wá tọmọ Yorùbá ń tiwa. ta ni Ọlọ́run rèé tún fọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn àfáà náà dẹ́ ń sọ táyé pé àwọn tó mọ́ tó máa ń sọ yẹ kí èèyàn mọ lísìtì sí wọn táyé pé ọmọdọ́gbọ́n sọ ṣùgbọ́n wò kẹlẹ́ sọ fáwọn èèyàn pé ìṣàṣetẹ́yìn náà wà yẹn ọ̀nà ni mo sì lè sọ pé kẹ́kọ̀ọ́ nù Islam àwọn náà mọ̀ ṣe mọ́ wá sí wọ́n jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìṣàṣetá gbé dání odidi ọ̀nà pàmbélé ni táyé pé àwọn gan ṣe lábẹ́lẹ̀ ni jẹ́ mọ́jẹ́ kó lórí fásitì fẹ́ kájàre Kùránì Ibrahim Kùránì chapter 14 verse 4 ó ní a kò rán òjíṣẹ́ kan níṣẹ́ àfi pẹ̀lú èdè àwọn ènìyàn rẹ̀ nítorí kó lè bá a ṣàlàyé nípa Ọlọ́run fún wọn nípa ẹ̀sìn yẹn ẹ̀sìn tí òjíṣẹ́ yẹn fúnra ẹ̀ mú wá kó lè bá a ṣàlàyé fún wọn. àfi tí ó bá jẹ́ pé ẹ̀sìn Lárúbáwá yẹn nìkan kò tẹ̀lé jẹ́sìn Lárúbáwá nìkan ok yes ká sọ pé bóyá èdè Lárúbáwá nìkan ló wà láyé tọ́lọ́ wa náà Muhammad wá very good ayé pé gbogbo ayé ló rán sí nìyẹn á pé èdè Lárúbáwá nìkan ni gbogbo wa ń sọ yes nígbà tó wá fi èdè Lárúbáwá náà Muhammad ó náà àkọ́nà òjíṣẹ́ kan níṣẹ́ àfi pẹ̀lú èdè àwọn ènìyàn rẹ̀ láti ṣàlàyé ẹ̀sìn tó ẹni ẹgbẹ́ dání táyé sọ̀rọ̀ àyè fún pọ́lọ́n fún wọn ẹ̀yin wá ní ẹ̀ tó máa kà á lọ́wájú kí èyí tó ń gbà tá a bá kà á lọ́wájú nìsín wọ́n ní fún láti fún wọn nígbà náà Ọlọ́run yóò ṣì ẹni tó bá fẹ́ lọ́nà ó sì máa tọ́ ẹni tó bá tún fẹ́ sí ọ̀nà Ọlọ́run ni alágbára ọlọ́gbọ́n ẹ̀wù bá ṣe bó ṣe ṣàlàyé ẹ̀ pé Ọlọ́run ló gbọ́n jù Ọlọ́run ló mọ reason tó fi ṣe bẹ́ẹ̀ òun ló lágbára ló gbọ́n ló fi èdè Lárúbáwá náà Muhammad sí àwọn èèyàn ó lágbára ó lọ́gbọ́n ó fèdè Lárúbáwá sí àwọn èèyàn ó fèdè ti àwọn Christian náà ó fi náà mọ nípa àtàwọn Júù ó fi Yorùbá náà Ọ̀rúnmìlà true láti wá ṣàlàyé Ifá fáwa náà nípasẹ̀ lọ́nà tá a gbà mọ́ ìpè Ọlọ́run alágbára ó mọ̀ ṣe bẹ́ẹ̀ nítorí pé ó lágbára àti ṣe bẹ́ẹ̀ kò fẹ́ kí gbogbo wa ká máa sọ èdè kan náà ṣé àti òfẹ́ kí gbogbo wa ká máa sọ èdè kan náà ó ṣe Ọlọ́run lè ṣèdè lọ́tọ̀ọ̀tọ̀ ó lè ṣe àwọ̀ wa lọ́tọ̀ọ̀tọ̀ ó lè ṣe wẹ́dà ìlú wa lọ́tọ̀ọ̀tọ̀ ṣẹ́ǹde kódà oúnjẹ ìlú wa gan ó tún ṣe lọ́tọ̀ọ̀tọ̀ kò tún jọra wọn nígbà tó wá débi ẹ̀sìn wá rò pé jẹ́ correct ẹ̀ mistake yìí ti pọ̀ jù jẹ́ fẹ̀sì correct ẹ̀ nígbà tó wá débi ẹ̀sìn ó kẹ́ correct ẹ̀ ní pé gbogbo ẹ̀ mọ̀ sí Islam ẹ̀ mọ̀ kírun ìrun látúnṣe ìwé omi ṣe ó bá jẹ́ abalẹ̀ ó bá jẹ́ Christian ìrun látúwò ó bá fẹ́ràn kó wa pọ̀ àbí ó fẹ́ràn lẹ̀ wa pọ̀ nígbà gbogbo alábàámọ̀ kírun ó ṣe àwọ̀ wọ̀ papọ̀ èdè wò papọ̀ ìnáwó papọ̀ bá a ṣe ń wò ó papọ̀ lùkù wa kò papọ̀ bá a ṣe ń ronú ò papọ̀ Lárúbáwá wọ́n lè kún torí òbò ẹ rí i pé gbogbo pọ́lísì inú ẹ̀sìn wọn bíi mọ́ farakobìnrin nǹkan obìnrin dàrú gbé balẹ̀ mọ́ ṣe kíní kan àwọn Yorùbá kan tiẹ̀ mọ́ lọ́bẹ̀ gbà kan wọ́n kàn lọ síwájú wòlé tí ń ta góòlù wọ́n kàn sí ayàlẹ́ báyìí wòlé tí ń ta góòlù yóò sì mọ̀ sí báyìí wòlé kejì yóò sì ti lọ mọ kó nǹkan láwọn ọmọ Nàìjíríà ìwòlé kan mọ̀ wọ́n mú báyìí yíyó Lárúbáwá mọ̀ láwọn báyìí ìkọ́ ti lọ mọ kó nǹkan níbi táwọn yẹn gọ́dẹ̀ àrùn bákan náà bí ara bá ṣe rí orí bákan náà bá a ṣe lè adapt mọ́ ìkọ̀rọ̀ bákan náà àwọ̀ wo yàtọ̀ èdè wo yàtọ̀ ó sì wá dé pé ìgbà tí wọ́n á débi ẹ̀sìn ẹ wá sọ pé yá o àti bẹ́yìn gbé ẹ̀yin Yorùbá ẹ máa bọ̀ ẹ̀yin dìde nì àti bẹ́yìn gbé Káàbà kan sí Saudi ìbẹ̀rù ọmọ Yorùbá wà lọ forí balẹ̀ àní ǹjẹ́ Ọlọ́run lè ṣe àṣìṣe tó bá sọ fún mi pé ẹ̀sìn Lárúbáwá ni mo wá fẹ́ ṣe dájúdájú Ọlọ́run tí wọ́n sọ yẹn ti ṣàṣìṣe bí ìwé yín yẹn ṣe ń sọ nìyẹn ó ń jẹ́ ká mọ̀ pé Ọlọ́run ti ṣàṣìṣe nígbà tó wá ṣàṣìṣe ó dá àwọn ẹlẹ́bọ ó dá Christian ó dá Muslim ó dá Jews ó wà pé àṣìṣe ti wá pọ̀ ẹ mọ̀ yá àṣìṣe mi lọ́ba mi correct ẹ̀ lọ kó ogun wa pọ̀ ẹ̀sìn gbogbo gbúdọ̀ mọ kírun Islam nìkan gbogbo gbúdọ̀ sí. nígbà tó wá pé kí lóun lè ṣe o gbọ́ ó dàbí pé Lárúbáwá ogun mọ̀ sọ gbogbo ẹ̀jẹ̀ tí mo jẹ́ yẹn èdè Yorùbá lọ káńsù ẹ̀
èrè ìwà lọ káńsù ẹ̀ lọ fi lárúbáwá sí wọn lẹ́nu àbí kí ló bọ́pọ̀lọ́ mu kí ló yá ẹ̀kọ́ sọ fún mi kí ló bọ́pọ̀lọ́ mu tí ọmọ Yorùbá méjì à ń bọ̀ ọmọ Yorùbá kan ń bọ̀ láti wájú báyìí èmi ń bọ̀ báyìí ó wá rí mi wá ní sàlámù àlékún èmi náà ní wà àlékún sàlámù nígbà tí yóò bá sọ̀rọ̀ lọ́wọ́ ni mọ́mí ẹ̀ ń kọ́ ìbọn náà lẹ́ ń kọ́ ìbọn náà yóò kọ́ láwọn àbúrò rẹ̀ ń kọ́ ó sì já mọ́ sọ́lọ̀ wọ́n ti kárí pé dè yẹn ló lájú àwọn àfi bèrè ọ̀rọ̀ ìta mọ̀pin rẹ̀ ìkẹta àgbọ́n náà nu yá ẹ máa sọ lọ nígbà tán yẹ ká sọ ìgbà tán ti jẹ́ ká mọ̀ pé níta lọ sọ níta wá ti dọ̀rùn nìyẹn tó àdíwájú tó àdíwọ́ sàárè báyìí pàà màláìka ó tọ̀jọ́jú ni mọ̀ rọ́bùkà tá a lọ lọ́rùn rẹ̀ màláìka ó lárúgbáwá yóò wà ìpòrí ọmọ yẹn orí ẹlòmíì tí ẹ bó wọn yẹ sọ fún yàn mọ̀lẹ́kọ̀ kó rọ́bà yóò àgbọ̀ bàbá Yorùbá yóò àgbẹ̀ jókòó ẹ̀ táwọn afárá tó pẹ́ ya ìbọn kò ní mọ̀ rọ́bùkà yóò dá lóhùn yóò ti sọ nígbà tó yá tí màláìka olójú ẹni fọ́ọ̀tù fẹ́ fọ́n fọ́ọ̀tù Tani Ọlọ́run rèé tó fọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn àfáà lórí àwọn kankan nínú ẹ̀sìn Islam. ẹ mẹ́rin tí wàá sí ṣẹ̀ṣẹ̀ pápẹ́ etí ó ṣẹ̀ṣẹ̀ ní sọmọ pé tó bá dọ̀rùn ẹnìkan mọ̀ pé mọ̀ ọ́nà bùkà fún ọ wọ́n mọ̀ béèrè káyọ̀ pé orí èèyàn ò pé wọ́n mọ̀ béèrè yí lárúbáwá lọ́wọ́ ọmọ Yorùbá ẹ̀ tiẹ̀ wá lè jókòó kẹ̀kẹ́ ronú pé sọ́lọ̀ lè rí báyẹn ṣá kó dáyà Yorùbá ó dáyà náà Yorùbá ó dáyà balẹ̀ Yorùbá ó dáyà Yorùbá kò lọ jù lárúbáwá ó wá ìgbà tó wá dọ̀rùn dálẹ́ tí wà chẹ́ǹjì ọlọ́ọ̀bà ní gbọ́ Yorùbá mọ́ Yorùbá dẹ̀ ọlọ́ọ̀bà lónú lárúbáwá ẹ̀ tiẹ̀ tó wà lè change story yìí kí ẹ tún parọ́ fáwọn èèyàn pé Ọlọ́run sọ language kan tí owó lè máa gbọ́ kí pé lárúbáwá ẹ mọ̀ pé lárúbáwá yẹn mọ́ bí minú lárúbáwá wàmbadú láyé ni Ọlọ́run ò ṣàṣìṣe láti dá wa lédè ọ̀tọ̀ lẹ́yà ọ̀tọ̀ nínú ọ̀tọ̀ táyé pé àti gbàpọ̀ lọ́wọ́ ṣe àṣìṣe dájúdájú gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ yìí péde ṣe pọ̀ síran pọ̀ tẹ́yà pọ̀ tẹ́sìn pọ̀ bí Ọlọ́run ṣe fẹ́ ni ṣùgbọ́n ibi tẹ́ ti ń dàrú ni pé kéèyàn wá láti kó mẹ́sìn lárúbáwá wá kó mu wálẹ̀ Yorùbá kó àmọ́ sọ́mọ Yorùbá pé a fẹ́ wá pa ẹ̀sìn tí yín rú ni o ẹ̀yin tẹ́ ti sẹ́ǹsẹ̀ bọ́ a fẹ́ wá pa náà Adébọ̀ rẹ ni a fẹ́ wá pa yín rẹ ni o ṣé èdè yẹn gan ṣé dé ẹni tó gbádùn ni ẹni ń bá sọ nílẹ̀ Yorùbá pé òun fẹ́ wá pa náà Adébọ̀ rẹ kò gbádùn. Drop your comment. Remember to like, share, and follow us. Thanks for watching.